Ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé gbogbo yín mú kí wọn lólódì kan o. Ìyálájé bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin oníkàràkátà gbogbo yín mú kí o. Àìkéré amálẹ́ni ta jùlọ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bọ̀ọ̀dá mi ẹ̀yin àbúrò mi. Ẹ kú àpèrè àsìkò àtàárọ̀ ṣáájú wá díẹ̀ lónìí àtàgèrè láà máa ta ní tàtà ṣọ́ọ̀tì o. Àní pàparí ilé ọjọ́ àní pàparí ọsibítù àní pàparí ẹ̀wọ̀n lágbára Elédùà. Ìka ọ̀wọ́wọ́ mi ṣe ọmọ aráyé òní náà sí wa o. Ọmọ aráyé burú púpọ̀ kí ló dé? Àpẹẹrẹ aláyé ọ̀dà. Kéèyàn máa lálàá bóyá ẹni tó fẹ́ra kù ẹni tó ti wà ní oyún kó máa rí àpẹẹrẹ pé ejò ń léwu. Ejò ń léwu. Kí wàá ní ìtumọ̀ rẹ̀? Tóbìnrin bá wà ní oyún tó yẹ pé ìgbà yìí lè jù máa lé kiri kì í ṣàlátọ̀ dáa. Iṣẹ́ ọwọ́ àwọn ẹni ibi ni. Ẹlòmíì tí ẹ máa la wípé ejò yìí máa sá òun nínú. Ìgbà tí ejò báyìí ti sá nínú sá oyún yóò wálẹ̀. Iye oṣù torí ọ jẹ́ oyún yóò ní dijọ́ kejì tí ó fi wálẹ̀. Kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbà lọ́wọ́ o. Kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbà lọ́wọ́. Irú ẹni bẹ́ẹ̀ tó bá ti lóyún kó yí lépo. Tó bá ti fẹ́ra kù kó yí lépo. Gbogbo ẹni tí tó bá fẹ́ mọ̀dí òfin tó rẹ̀ báwo kò ń tọ̀ wọ́n súnmọ́ ẹ tó. Chẹ́ǹjì fóònù rẹ̀. Má jẹ́ wọ́n máa rí ọkọ̀ débi pé wọ́n máa rí bí fọ̀rọ̀ wọ́ lẹ́nu wò. Chẹ́ǹjì àyè. Chẹ́ǹjì fóònù tàbí kó tiẹ̀ má gbé fóònù rárá kọ́ ọmọ orú èèyàn tó tiẹ̀ máa gbé kọ́ rẹ̀. Chẹ́ǹjì ilé tó ń gbé ó sì lè chẹ́ǹjì ìlú. Má jẹ́ gbogbo èèyàn máa mọ àtìlọ́ àtìbọ̀ rẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn ẹni ibi ni. Àwọn ẹni ibi ni wọ́n máa fà láyé jáyà lógun. Wọ́n fi sọ̀yàn lè dàbí mo ṣe dàtí Fasorogún ìyá ẹ̀ jóná ni. Bọ́tà bá gbégbá tí wọ́n bá pé gbèje àábòrí gbogbo wọn o. Àábòrí gbogbo wọn o. Àábòrí gbogbo wọn o. Àábòrí gbogbo wọn o. Agbára ọ̀tá ò ní ká wa o. Agbára ọ̀tá ò ní ká wa o. Agbára ọ̀tá ò ní ká wa o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan òjọ̀kan 08032983298. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ máa jàǹfààní báyìí lórí lọ́lọ́kan òjọ̀kan. Ire kàbìtì.
o.